Ìgbàgbọ́ Yorùbá lètò tó yẹ kí a gbọ́. Ìgbàgbọ́ Yorùbá lètò tó yẹ kí a gbọ́. Ètò tó ń sọ nípa àṣà àti ìṣe nílẹ̀ Yorùbá. Gbogbo ọmọ Oòduà ẹ súnmọ́ bí kẹwọ́n gbàlàyé ọ̀rọ̀. Látẹnu Kọ́lá Ọlátúnjí lẹ́ ó ti máa gbọ́. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye ẹ jẹ́ ká máa gbọ́. Kọ́lá Ọlátúnjí lolóòtú ètò ìgbàgbọ́ Yorùbá. Ọmọ wọn lójúde láẹsẹ̀ Ìkírun Àgùnbẹ́. Ìkòyí ẹ̀ṣọ́ ọmọ yan bí lólú. Ọmọ ogun lọ́sàn-án ọmọ olè lóru. Olè tí ń káṣọ kẹrù kọ́ o. Olè tí ń gbóbìnrin ẹni. Bóbìnrin ò ṣe ròdòròdò bí ò lẹ́dàn lọ́rùn wọn ò nífẹ̀ẹ́. Ọmọ ojú ọ̀rọ̀ ò jẹ́sẹ̀ ẹyẹ ó tó mi. Ẹlẹ́gìrì kò jó mi ọba ó tòrò. Ó yá ìgbàgbọ́ Yorùbá. Ètò tó yẹ kí a gbọ́. Ìgbàgbọ́ Yorùbá. Ètò tó yẹ kí a gbọ́. Ètò tó ń sọ nípa àṣà àti ìṣe nílẹ̀ Yorùbá. Gbogbo ọmọ Oòduà ẹ súnmọ́ bí kẹwọ́n gbàlàyé ọ̀rọ̀. Látẹnu Kọ́lá Ọlátúnjí lẹ́ ó ti máa gbọ́. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye ẹ jẹ́ ká máa gbọ́. Mo kí gbogbo àtàn láǹfààní àti gbọ́ mi tẹ́ ń láǹfààní àti wò mí níbikíbi tẹ́ bá wà. Gbogbo àwọn Nigerian, Africa lápapọ̀, Europe, America, gbogbo yín ni mo kí o. Ààrẹ Kọ́lá Ọlátúnjí ọmọ olójìlé lẹ́sẹ̀ ní Ìkírun Àgùnbẹ́ yín náà ni. Ní tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí ó ní pé ọ̀nà wo là ń gbà lo oògùn. Oògùn ló bí ogun. Ogun yìí náà ló bí òógùn. Àwọn bàbá wa nílẹ̀ kóòtù òjúre ní oògùn gùn rọ rẹpẹtẹ. Ìwọ tó ń gbọ́ mi, o ti yá owó, o fi ṣoògùn kò ṣiṣẹ́. O kó millions, o fi ṣoògùn kò ṣiṣẹ́. O wá ń pe ẹni tó ṣoògùn fún ọ, adáhunṣe rẹ. O ń pè lónírọ́, o ń pè 419, o ń pè lékè. Kò rí bẹ́ẹ̀ o. Ìdí tí ò fi rí bẹ́ẹ̀, ọgbọ́ lónìí ń ṣàlàyé fún ọ. Èmi a máa ní ẹni tó lówó òtẹ́rù ìwọ̀nba tí ó rù náà ló kó. Àti wípé n tó mọ̀ ló mọ̀, n tó mọ̀ ó mọ̀. Ǹjẹ́ wọ́n ti wá di ìràwọ̀ rẹ kọ́ tó mọ̀ lògùn? Irú ògùn olómọ̀ tó bá ràwọ̀ rẹ mu. Ǹjẹ́ wọ́n mọ̀ pé àwọn kan wà tó jẹ́ pé oògùn a content of some herb tó bá ti lò tó bá ti wà ní oògùn tán lò kò lè ṣiṣẹ́ fún wọn. Àwọn kan sì wà tó jẹ́ pé kò sí tí wọ́n lò tí ò bá wọn lára mu. Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ ibi tí mò ń lọ́kọ̀. Ìwọ́n tó ń láǹfààní àti gbọ́ mi mọ̀ pé oníṣègùn rẹ mọ̀ pé lónírọ́ o mọ̀ pé 419 o. Àwọn ẹ̀dá kan wà tó jẹ́ wípé wọ́n fi owó sóògùn. Ọ̀rẹ́ wọn kàn bù ń bẹ̀ lásán yóò sì máa ṣiṣẹ́ fún kò ní ṣiṣẹ́ fáwọn. Kí ló fà á? Kì í ṣàlàyé fún ọ lónìí. Bákan náà ẹlòmíì ìwádìí àkọsẹ̀jáyé kì í wádìí ìràwọ̀ rẹ̀. Àwọn tẹ́ ń lọ bá Awówùmí, Ògúnwùmí, Ìṣẹ̀ṣẹ̀wùmí lẹ́lòmíì kò wádìí tí ń ṣe. Ọmọ kékeré ni mí o, ẹ má pọ̀n mi sí mi nú. Ìwádìí ni mò ń ṣe o. Àmọ́ ó yẹ ká ṣàlàyé fúnra wa bọ́rọ̀ lé ayé ṣe rí. Ọlọ́run dákun kó má sọ wá nù ká tó sọnù. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jẹ́ wípé wọ́n fi owó ribiribi ṣògùn. Wọ́n gbàgbọ́ pé nínú oògùn ṣíṣe òun náà ni solution wà. Kò dẹ̀ rí bẹ́ẹ̀. Gbogbo èèyàn kọ́ ni ó jẹ́ wípé inú oògùn tó ń ṣe ni solution wà. Àkọ́kọ́ ìṣòro tó ní lọ́wọ́ kọ́kọ́ lọ bi àwọn òbí rẹ léèrè pé irú ìgbésí ayé wo ni wọ́n gbé. Torí Ọlọ́run tó ṣẹ̀dá wa jẹ́ kó yé wa wípé ẹ̀san òun ó béèrè ẹ̀san lọ́wọ́ wa lórí láti ìrandíran. Ọ̀pọ̀lọpọ̀ wà tó wà ní sọ̀rọ̀ lónìí pé ire àwọn òbí rẹ̀ ní jẹ. Ó wàá tọ̀ àwọn àgbàlagbà lọ wọ́n ṣèwádìí fún ọ pé ìyà tó ń jẹ rèé. Wọ́n wàá consult spiriti
nílẹ̀ Yorùbá nílẹ̀ kóòtù òjìrì gbàgbọ́ àwọn bàbá wa mò ń ṣàlàyé fún wa irú ẹbọ wo lọ́ọ́ rú irú òtùtù wo lọ́ọ́ ṣe tó fi àpíìsì àwọn spirit tí ń dààmú rẹ táwọn òbí rẹ ti ṣẹ̀ kó tó mọ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ ó wí dáhùn yóò ní Ọlọ́run ò wọlá ìyá mi àti bàbá mi gbàdúrà mi má tanra rẹ o kò rọrùn kí ìyá rẹ sọ fún ọ wípé lágbájá òun ló ba tiẹ̀ jẹ́ kò rọrùn kí bàbá rẹ sọ fún ọ pé lágbájá àti lágbájá mi àti ẹ̀ tí ń jọ́yà sílẹ̀ mi ni mo pa kò ní sọ fún ọ àmọ́ wà tó wù ú tó ṣe òun ìwọ lọ́mọ jẹ̀yà rẹ̀ mélòó ládàmú sí táwa ń jìyà rẹ̀ lónìí ta ló jẹ ápù ta lè yín kan ìwọ tó ń láǹfààní àti gbọ́ mi má pe ọ̀rọ̀ mi láwàdà bọ́rọ̀ lè àyè ṣe rínu ní tó fà á tóògùn fi ṣiṣẹ́ lára rẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ wà tán wà nínú ìràwọ̀ afẹ́fẹ́ àwọn ìṣẹ̀dá ìràwọ̀ afẹ́fẹ́ àwọn oògùn kan wà tí ò lè ṣiṣẹ́ fún wọn tí mo ti kà síwájú lọ wò ó tán bá ṣe é dònídọ̀là kò lè ṣiṣẹ́ tó àwọn àgbàlagbà lọ kán bọ̀ ṣèwádìí kí ni ó ṣiṣẹ́ fún ọ bóyá sàárà ni èso ni wọ́n nídìí tí ọmọ fi sàárà ni èkuru ni ọlọmọ dà sódò ni bẹ́ẹ̀ mo fẹ́ sọ kíní kan fún wa ọ̀pọ̀lọpọ̀ wò pé ká da nǹkan sódò ká àpí sódò ẹbọ ni kíní ń jẹ́bọ ẹlòmíì ní kèfèrí kí náà pè kèfèrí nǹkan tó ń pè kèfèrí lẹni tí ò mọ Ọlọ́run rárá tí ò gbà pé Ọlọ́run exist àwọn babaláwo tó consult Ifá ọ̀rẹ́kù Elédùmarè ni wọ́n pè ronú ara rẹ má jẹ́ kọ́làjò sọ di nǹkan míì ilé ayé tá a wáyé ìwọ̀nba péréte là á lò ṣùgbọ́n gbogbo tó lójú ló lòdì àmójú ibẹ̀ kó pọ̀ ju òdì ìgbésí ayé wa lọ ní túmọ̀ rẹ̀ ni wípé gbogbo sánmọ̀ pátápátá tó bá funfun ó ní láti rí kurukuru lọ́sàn-án gan funfun ló yẹ kó pọ̀ ju kurukuru lọ nínú àgbésí ayé kálukú ìdùnnú ló yẹ kó pọ̀ ju ẹkún lọ nínú ìgbésí ayé wa ọ̀pọ̀lọpọ̀ wà tó jẹ́ wípé ìdààmú tí ń dà àdánilé ìkànnà tó bọ́ sọ ni ọ̀wọ́ àmọ̀ pé ẹsẹ̀ rẹ lọ ń jẹ ìyẹn bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wà wípé ó ní tó yẹ tó bá a mú àwọn kan wà pé kò nídìí kan ṣoògùn ètùtù ló yẹ wọ́n ọ̀rọ̀ wọn sì mọ̀ ọ̀la mò ń bọ̀. ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye ẹ jẹ́ ká máa gbọ́.